Ṣebíyàn tí ẹ máa gbọ́ tẹnu ẹ̀ náà òkè omi ò ṣe o máa ṣe o. nítorí fọkùnrin dà sí ẹ̀mí ni kò mí pé kò lè change lọ́la o tán bá máa change báyìí wọ́n á yí báyìí 180 degree pam wọ́n ti change sí ẹ̀ wo aṣọ́ọ̀kẹ́ bá kan. kọ́sí. ṣé o mọ ẹni tó ń sọ ìjà? ikú ẹni ìlú mọ́. èmi lọ bí ilé ẹni tó ń sọ. àti wá àti wèrè ọmọ ẹ kóra yín bó síta. ó ní iye ọdún tó fi ṣeré inú ẹbí yìí. This life no barrier so. inú ẹlẹ́dàá mi ò ní ṣe ní wèrè o. ẹni tó bá rí ẹ tí ó bá sá 6 feet ló bẹ́ẹ̀ nìyẹn ṣọ̀rẹ́. báwo ni Tókẹ́ ṣe máa jẹ́ lesbian tó máa make video ààrẹ tó lè máa tún post ẹ̀ sórí internet. ayé mi ti bàjẹ́ mi ò mọ gbogbo nǹkan yìí mi mọ̀gbà tó ṣẹlẹ̀. ó ṣe kéré tó yìí ó ti ní ìwà burúkú tó láì lóyún. Dáríjì mi, it was a mistake. táwọn òbí ẹ kọ̀ tí wọ́n kọ́ ẹ yẹn èní ni máa kọ́ ẹ èní ni máa kọ́ ẹ èní ni máa jẹ́ kó mọ̀ wípé. I don't even have to talk too much but this nonsense has to stop. It has to stop. wọ́n kó ṣíkúrò síjọ́ it has to stop. tí wọ́n bá bímọ ẹ máa kọ́ ni wọ́n wá kọ́ ẹ ni èmi máa kọ́ ẹ. Leave. It has to stop. tó bá ń ṣe nonsense tó ń ṣòṣì láyé ẹ̀ tó bá tún ní ayé ẹ̀ wà wà á mọ̀ bí tó máa ṣe wèrè ẹ̀ sí. You don't try that with my family. You don't try that with me. ṣọ́ọ̀bù ìgbò ẹ̀pẹ̀ tó já ìpè ṣá. gbogbo ẹ̀ pátápátá ló pè. in fact mo ní kí Kúnlé supervise wọn gan. Kúnlé jọ̀wọ́ má bínú. because ọdún náà bíbù yẹn kọ́ mi lọ́ra. ẹ bọ̀ bíkan kí ló dé tí ẹ̀pẹ̀ sáré tán báyìí kí ni reason. I don't know kí ló dé. iṣẹ́ ẹ̀ máa kú ni tó yà wẹ̀lẹ̀ tó yà wẹ̀lẹ̀ síbi sílẹ̀ ibi máa nà. sukuro iṣẹ́ ẹ̀ sọ́jà wẹ̀ ni ìwọ náà búrọ̀ mi ìwọ Bọ́dọ̀lá fi mí sílẹ̀ ó dà kó ní wọ́n jí tó bá okay fi mí sílẹ̀ I want to talk to him let me talk to him. ìwọ fọ ọkàn àbúrò mi ìwọ nu adùn ọlá ìradùn ọlá. ṣé yàrá já ẹ ló ń tọ́ ni. níbo ni mo ti fẹ́ fọwọ́ kan mí rí náà. you stupid ọ̀lẹ̀ tún parọ́ do I look like a fool to you. bọ̀já kí lè jẹ́ last warning fún ẹ ní ìjọkíjọ tó bá fọwọ́ kan àbúrò mi máa fi mọ́tò ìpa ẹ ni mi ò ní fi kọ́ ẹ lẹ́sìn ọ̀sán máa pa ẹ dànù yàrá jẹ. Sorry, calm down. Calm down, bro. Calm down. Bá a mú bàtà mi. Bá a mú bàtà mi. Mú bàtà ẹ̀ fún. Má jẹ́ rí ẹ̀pẹ́ lábúrò mi wọn o. Mú bàtà ẹ̀ fún. Tó
Má jẹ́ ọ̀rẹ́ ni. Warn him. Warn him. When next I see him with my sister, I'm gonna kill him. Mama, pa! Mama, pa! Could I say what anybody must share? I swear to God. That's the promise. Bastard! Bastard! That's what. Ah! Orí ma bẹ̀, tó bá mọ̀ kàn tí mo mú ìfún ẹ. Tó bá mọ̀ plan mi fún ẹ lẹ́nìí. Bọ̀ ṣé tó bá dójú ẹ̀ ṣọlẹ̀ dá mi mú? Ìjà ẹ̀! Ṣé mi lè já ẹ mú? Ṣé mi lè já alájà ẹ mú? Má worry. Think I'm joking, I'm here to joke with you. Right? Èmi ti mọ̀ pé kò sí bóyá lè wù ọwọ́ pálábáyọ̀ máa ń padà sí gini. Ìwọ kí ló dé? Ó dẹ̀ mú ọmọ lọ́mọ aláìṣe kó ti fẹ́ sílé. Ó bẹ̀ sí ní ìlú lójoojúmọ́. Ó lù bí aṣọ òfì. Ìwọ kan lọ fọwọ́ gbélé ni. Kí ló dé? Ṣé point nǹkan tẹ́yìn náà ń sọ yìí? Ṣọ́rọ̀ rẹ̀. Àrò kíkì ni àwa sọ. Ó sọ fún mi pé mo lu àbúrò. Ṣé mo kúrò ní bíbá látàrọ̀ tí mo ti wà mí ni? Ṣé mo fẹ́ di méjì láti lọ nà àbúrò ẹ̀ ni? Ṣé mo di méjì ni? Tó bá yẹ kó tẹ̀ wá fẹ́ níṣu lọ́kà gan-an pé kìíní. Ṣé ó wá yẹ kó máa nà? Kó dá kó máa raise ọwọ́ ẹ kó máa raise against a woman. Domestic violence náà pé it is very wrong. Kí ló ń sọ yìí náà? Tọ́lá jẹ́ bí èèyàn náà bẹ́ẹ̀ ṣó lè gbá ni? Ẹ̀bọ̀ ṣọ́rọ̀ lè jẹ́ méjì sọ yìí. Èèyàn wá síbí báyọ̀ ọkùnrin ẹyọ kan ó bẹ̀rẹ̀ sí ní pò mí mọ́yẹ̀ pẹ̀ lójú yín ṣé tó bá jẹ́ pé ẹ̀yin ẹnìkan ṣerú ẹ̀ fún ṣé mi máa gbà ní. Ṣẹ́gun kí ló bá ṣe ju ẹ̀ta ṣe yìí lọ ó ní bá tó bá pa mí ṣé mi mọ fún àbúrò ẹ̀ ni. ṣó lè dá mẹ́ta. ẹni tó fẹ́ yẹn epo yẹpẹ̀ sìn kò ga tó ẹ. wo ọmọkùnrin yẹn ó ti ń bẹ̀rẹ̀ ìyá ẹ jọ ọjọ́ oṣù yẹn wá kú lẹ́nu olójó fún ẹ bó bóyá lù. ìwọ tán lù bí ẹni lu aṣọ òfin sí. ọmọ yẹn strong o bàbá yẹn strong o. ojú ẹ. báwo ni. ṣe bẹ́ẹ̀ fún yín o títí òdùnnára títí gangan ló ṣe wà ń pa mí lẹ́kún. yes láti máa wò ó ràn tírú yẹn máa lù mí tó kún mi mọ́ yẹpẹ̀ it's not good now. kákú ni ọmọ inú ẹ fẹ́ yẹn polẹ̀ ó wá ń dán ní. wàhálà tí mo ṣe ń sáìtì lẹ́yìn ti pọ̀ jù. o make sense na èèyàn wá sí ìgbà tó ń lù mí mọ́ yẹpẹ̀ ẹ̀dẹ̀ ń wò ó ràn. oh my god. ṣé lè dàbí mọ́ kò lè dá mímú náà. You know I need to see you cry. It's okay. Ṣorí ọmọ burúkú yẹn. That stupid boyfriend of yours. Ti fún ní beating nílé ayé ẹ̀. Ṣorí bó ṣe wà yẹn. Tó bá gbọ́ lé. Kó tó pe lékè tán ó máa jàpá ni. Níbi mo ṣe nà tó. Ti sọ fún ọ̀nà fún àwọn onídọ̀tí ìsílẹ̀. Irú ẹ̀ sí yẹn. Ṣé bá kí n ṣe ìfẹ́ náà tó fọ́ lójú? That thinking, dirty looking guy pẹ̀lú àbúrò tèmi. It's okay, Adùn. Stop crying. It's all. Now you're gonna make me cry. Adùnọlá. Adùnọlá, open this door. Leave me alone. Just leave me alone. I've told
going on? Kí ló ń ṣẹlẹ̀ now? Ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Adùnọlá. Okay, kí ni nǹkan tó ń try láti prove fún mi sin kò yé mi? Adùn! Adùnọlá, okay, I just want to talk to you. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ ní kò ṣílẹ̀kùn fún mi, kò gbọ́ ọ̀kan tí mi fẹ́ sọ. Adùnọlá, ṣé o gbọ́ mi? Adùnọlá, open this door! Adùn! Ṣé wàá pa? Well, okay, kí ló wá ṣe níbí báyìí? Kí lẹ́yìn náà wá ṣe níbí báyìí? Well, actually, mo ń wá address kan ni o. Mo wọ́n ìjúwe wa ó ní ti bá lọ báyìí wọn. Kí ló kọ́ àdúgbò náà? Thomas Estate. Thomas, wow, ó jìn o, ó ìwọ́nú gan o. Yeah, but màá mú yín lọ. Ṣé o mọ bẹ́ẹ̀ ni? Yes, na. Ẹ jẹ́ mú yín lọ. Ronke, ó ti tóbi o. Ó ẹ ti bẹ̀rẹ̀ nìyẹn. Kí ló ń jẹ ìwọ ọmọ yìí? It's food. Oh, good to see you again. You're now so big. Go jam my watch. Wait. Don't see me so. Use your belt. Ọ̀nà bó ló pè náà? I'm a baba ẹ̀sìn. All right. Ṣé obìnrin tó mo fi tèmi disturb ẹ̀ báyìí? Uncle Leke, ṣì máa mú kíní. Mami, gbé drink mi jọ. Kúrò ayé sọ ìjọ. Bẹ́ẹ̀ ni pé mo kémi àti àjọ máa ń jà sí. Irúkẹ́, alátẹnujẹ ni ẹ. Alátẹnujẹ. Ṣàrí tá a bá débi tá a lọ sí ẹ̀mẹ́ra ti tèmi fún mi. Ẹ gbà mí, ṣé mo mọ̀ kí mo máa pàdé ẹ̀ tẹ́lẹ̀? Kí ló fún ẹ ní ìpẹ́sọ̀ pé ó wà lọ? Uncle Leke is you. Now let me have my drink. No, I'm not giving you again. Mi ò fún yín mọ́. Mo fún yín mọ́. Oníjọ̀gbọ̀n ni ẹ. Tá a bá débẹ̀ yẹn sí ẹ̀ máa yàbá ẹ̀ the right hand. Bẹ́ẹ̀ débẹ̀ mọ́. Ọlọ́run ni mo rí ọ because nọ́mbà ẹ̀ tí mò ń wà lọ́gbọ̀n kò wà reachable. Oh, you see, I'm your angel. Abila, estate bó ṣe fine tó ọ̀nà ló bàjẹ́. Because that's what we are dealing with. Mo ṣó bínú pé mo gba time ẹ̀ báyìí. No. Ṣé ànípẹ́ débẹ̀ àbí? Ànípẹ́ débẹ̀. Which way do I go? It's on right. Right, oh shit. Ẹnujẹ ló bà tiẹ̀ jẹ́. Ẹnujẹ ló bà ayé ẹ̀ jẹ́. How are you? Now calm down. Bọ́lẹ̀! Ẹnujẹ bà tiẹ̀ jẹ́. Don't take this away from me. Take it away from me, please. Okay. Take it away, please. Lékè, jọ tó yọ lọ, èmi ló yẹ kó pa, èmi ni mo ṣe, Lékè. No, I can't watch this. Lékè, èmi ló yẹ kó pa, èmi ni mo ṣe. No. Lékè, please take it off. Take it out, please. Lékè. Mo sọ fún ẹ pé mo sorry now. I told you I was sorry. Lékè. Okay. Láti kékeré wa
ojú pọ́n gbogbo má fọ́. Ọ̀bẹ nìkan jà fọwọ́ kún gbogbo ilé lójú. Ẹni náà gbé bẹ́ẹ̀. I will make sure I hurt everyone they love. Gbogbo ẹbí ẹ ló máa jẹ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí. Leke, I'm sorry, I'm in pain. I'm in pain, please, I'm sorry. Oh God, John, Amaru kẹwọ́ bíjà wa méjì lọ, àwa méjì péré. Má jẹ́ kí àyẹ̀fọ́ arúgbára náà fi bí mi, kò yẹ kó tún máa sunkún, ó yẹ kó máa jẹun ọmọdé. John, màmí ti dàgbà, kò sẹ́ni tó máa tọ́jú wọn, màmí ti mo ṣe mo rí pé wọ́n rí bí girama sí mi ní ìjọ tó yọ lọ́wọ́. Leke, don't do this to me. Èmi nìkan ni màmí ní ìjọ tó yọ lọ́wọ́. John, please, John. Lórí bàtà tí ń bá wà àti kékeré. Yes. Yes. Yes, I know. I know what I became. Yeah, I know. I'm a bad person now, I know. My bosom friend. I know you're sorry. But you're going to be sorry for a very long time. You will be sorry for a long time. No, wait. I have something to say. Sarah Bale. Àṣẹ. Mi nìkan tán ló bu owó tó báyìí fún mi ọkọ mi. Ọmọ á máa kẹ́ ẹ o. Àmín. Bó ṣe ń fowó kẹ́mi tó ń fọlá kẹ́mi, ọmọ á kẹ́ ẹ lọ́lá, á kẹ́ ẹ sówó ní agbára Ọlọ́run. Ṣé ọkọ mi, ó ń dùn mí nù, Ọlọ́run á dùn ẹ́ nù. Ní agbára Ọlọ́run, gbogbo ohun tó bá ń dáwọ́lé báyìí á máa yọrí sí rere. Wàá lé wàá bá a, wàá fà á ọwọ́ ẹ̀ àtò. Oore tó máa bọ̀ tánú jẹ́, Ọlọ́run á bá mi ṣe fún ẹ. Ó ní wówó tì, sẹ́yìn bí sowó kì í wówó tì. Ó dẹ̀ ní tẹ́ ò ní tí. Ó ní rẹ̀yìn ewé ọlọ́sàn kì í rẹ̀yìn. Bákòókò bá tó, tọmọdé bá tó lápò, níṣẹ́ ló ń lápò. Àsìkò náà ti wá tó fún ẹ báyìí láti yan ìyàwó rere. Àmọ́ mo mọ̀ pé ìgbàkigbà tó o bá fẹ́ na ẹsẹ̀ báyìí sí ilé láti mú obìnrin, ilé tiẹ̀ ló máa wọ̀. O ò ní wọlé onílé, o ò dẹ̀ ní gbé ìgbéléegun. Ìyàwó tó máa ṣe tó máa ṣe ho, òun lọ́lọ́run máa fi jíǹkí ẹ̀. Ìyàwó tó máa gbé ẹ̀ tó máa lọ máa rojú ẹ̀ kiri Ọlọ́run. Màámi, ṣé tẹ́yìn máa ń rólé apá kan dá kan sí? Ṣé tẹ́yìn kí bọ̀dá mi fún yín ló wá bí? Tó yẹ lè ṣe ń ṣàdúrà fún wọn ní 9 mẹ́wàá. Tẹ́tẹ̀ lè bu díẹ̀ báyìí jó mi. Ṣé wọ́n mọ̀ pé ìpinnu máa ń bùjọ yàn? Wọ́n lè bèpè jó èmi o. Ẹ̀yin ò tiẹ̀ ń ṣọmọ ìpè iwájú ni. Ọmọ àdúrà ní ìre ló dẹ̀ máa mọ́ yín, èpè ò ní mọ́ yín lágbára Ọlọ́run. Kò sígbà tí mi ò kí ń ṣàdúrà fẹ́nìkan kan yín. Kò sígbà ìre ni ti yín. Nítorí pé mi ò nílò ní ìtọ́jú Ọlọ́run lọ. Ọwọ́ ìwòsàn, ọwọ́ agbára, ọwọ́ ìyè, mo ti sọ fún Ọlọ́run mi kó bá mi gbé lẹ́yìn méjèèjì. Àmín. Ẹ wò màámi, ẹ tiẹ̀ má wọ̀rí. Ṣé rí tí n bá ti kàwé tán, màámi máa máa tọ́jú yín o.
Sherry, àwọn ọ̀rẹ́ yín wọ́n máa jowú yín. Mami, máa mú yín dé America, máa mú yín dé Paris, máa mú yín dé London, máa mú yín dé gbogbo àgbáyé. Ẹ wò bọ̀dá mi ò ní tẹ̀lé wa o. Ìwọ wá rò pé fẹ́ tọ́jú wọn jẹ mí lọ́ọ́ pa. Ọlọ́run ò ní pàràmọ́ ẹnu, ó ní gbénú dára. Gbogbo ohun tó bá ti ń wù ẹ́ lọ́kàn ẹ báyìí, òun lọ́lọ́run máa gbà fún ẹ. Tó dé máa ṣe fún ẹ rọrùn agbára Ọlọ́run. Ìwọ náà ò ní ṣí iléyà, ó ní gbégbéléegun. Ọkọ tiẹ̀ báyìí Ọlọ́run máa yàn fún ẹ. Ṣé ẹ ti rí màmí? Kò sí nǹkan tá a ṣe fún yín tó pọ̀ jù. Mo ṣáà máa ra àwọn tẹ̀ jọjọ́ rẹ̀. Last born wọn, òun lè ní wọ́n jọ Jákọ́bì. Tó túmọ̀ sí wípé ẹ wá wà kẹ́tù rẹ̀. Ọlọ́run tó wá dá yín láre tó fi mí fún yín, ó máa dá yín láre yẹn kalẹ̀. Àmín. Ẹ ṣé ọkọ mi. Dìrò pé ó bá mi sọ báyìí. Èrè ló máa dógún fún mi, ó máa dọ́gbọ̀n fún mi. Máa tọ́jú mi dọjọ́ alẹ́. Ibẹ̀ ló máa kàwé tó jáde tó ṣiṣẹ́ gidi. Ló máa tọ́jú mi sí. Wẹ́jú yẹ kó sẹ́gbẹ́ bí ọ̀ṣun nínú pa. Ẹ̀gbọ́n ni mo yẹ wá. Okú ni bóró ni mi ò mọ̀. Ọdún wa gbélé ilé ẹ̀bẹ̀ mi. Ṣé mi ò dẹ́kun alẹ́ báyìí wọ̀ lọ? Ṣé mi ò dẹ́kun alẹ́? Mọ́mí, ẹ ní sùúrù. Ọlọ́run ọba tó dá wa, ó máa jẹ́ ká rí ọ̀dà Dámiláre. Ẹ ní sunkún, ẹ má sunkún mọ́. Ẹ ṣe àbí káyàrí o, káyàrí ni o. Ìgbà tí mo jẹ ẹja inú mi ẹ gbà mí o. Èmi ò ní dàgbà alẹ́ báyìí wọ náà wò. Mọ́mí, ẹ má sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò ní ṣe yín lágùn alẹ́. Àmín, àmín. Ọlọ́run á fún wa rí, a máa rí bọ̀dà Dámiláre. Mọ́mí, ẹ má sunkún mọ́. Ẹ jọ̀ọ́ mà. Mọ́mí, ẹ má sunkún mọ́, ṣẹ gbọ́. Ọlọ́run máa jẹ́ ká rí wọn lágbára Ọlọ́run. Ó ti tó mọ́mí. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé o. Ẹ ṣé mi ò ní fìlú ẹni fìlú ẹ gbà o. Àmín o, àmín. Ṣé sọ fún mi pé mo ṣáàṣì máa rí ó Dámiláre? Agbára Ọlọ́run, a máa rí bọ̀dà Dámiláre. Are you ready? Ó ti yá. Ó ìṣetán ni Adùn. Mo ti ṣetán. Ṣé àtẹ̀tẹ̀ máa lọ? Yep. So, lunchbox yìí ni. Sí, ẹ̀gbọ́n mi. Ẹ gbọ́dọ̀ padà sínú ilé pẹ̀lú lunchbox yẹn kó tún wá bó ṣe wà lánàá àbí ìjẹta. Ẹ make sure pé empty tẹ́ bá ń bọ̀. Mi sọ pé kó empty get dànù kẹ́ jẹ́ ni mo ń sọ o. Bọ̀ mo ṣáà lè fún yàn jẹ inú ẹ̀. Ẹ má fún yàn kankan jẹ. Ẹ̀yin nìkan ni mo fẹ́ kẹ́ jẹ. I need you to get. I'm not getting any big. Let's go. Bóríkà kì í wà náà. I don't know. Okay, I'll pick it there. But seriously, kí ló dé máa ń mú àbí obìnrin kan náà? All right, good morning to you too.
How? Kí leléyìí? Ẹ gbọ́, táwa ni lover boy tó ń gbé flower kiri báyìí. Ẹyẹ méjì ò kì í jàṣà. Èmi Adùnọlá. Ìfẹ́ ò jẹ́ kí n mọ bó ṣe ń ṣe mí. Kó tó fà á nìyẹn tí mo fi di lover boy sọ kankan. Adùnọlá, please, ṣe tèmi. And I promise you, you won't have to regret this. Please. Ẹnu máa dùn rò fọ́. No, seriously, ṣé bẹ́yìn ọkùnrin náà ni ẹ̀yin ni ẹ̀yin tó jẹ́ pé lórí raw things tí ẹ bá ń wá àwọn ẹ̀ bàbá yìí tẹ̀ ń wá kiri ẹ máa ṣojú àánú bó ṣe ń ṣe yìí ó mú flower wá and all of that ṣùgbọ́n wọ́n jẹ́ kí ẹ ṣe kí ni kí ẹ yóò tán sìn ẹ má ṣe kò gbẹ̀rù lọ́pọ̀lọpọ̀ see truly you're a cute looking man. And I'm sure you're a nice guy, but right now, like, thank you for the compliment, but this is not Lori Raw. Yeah, I don't know about your past, your experiences and all, but I promise you, you will never have to regret this. Please, I love you so much. Lékè, ó ra èmi báyìí. Kí ni mo ṣe? Ta ni mo ṣe? Adérónkẹ́. Kí ló dé dogun ọ̀nbọ̀kọ ẹlẹgbẹ́ ìgbó? Kí ló dé? Kí ló ṣe? Kí ni mo ṣe tá mo ṣe? Ẹ̀gbọ́n ẹ̀ láyé ń sọ. Yẹn láyé ń wà. Pé kọ́lọ́run jẹ́ kókó jẹ́ rírí. Òun náà dẹ̀ dúró. Ó ṣe wàhálà pé kán lè rẹ́gbọ́n òun. Ṣé tún rí mi báyìí? Ẹ fọkànra yín balẹ̀. Ṣẹ́rí tí Rónkẹ́ tó kú, àkọsílẹ̀ Ọlọ́run kì í ta sí. Ẹni tí kò odò bá wa pa, wọ́n tún lè gbà. Ẹ̀dùnà, kí ló lè ṣẹlẹ̀ gan-an tó fi dogun ẹlẹ́gbẹ́ ìgbóhùn kíkú sí? Ṣẹ́rí màmá, ẹ ti ń ro àròkàn, mi ò fẹ́ kẹ́ ronú mọ́ lórí. Ìyẹn ti lọ. Ti Dáre tó ṣì wà láyé ní kẹ́jẹ́ ká sọ. Ṣẹ́rí mi ti ṣiṣẹ́ lórí ẹ̀ o. Lórí Dáre. Mo ti lọ sí gbogbo àgọ́ ọlọ́pàá pátápátá lọ report case ẹ̀. Kò wá parí síbẹ̀. Gbogbo media organizations ni mo ti lọ káàkiri. Tó bá máa di bí 6 o'clock nísìnyí wọ́n máa gbé ìròyìn yẹn wá sórí news. Bẹ́ẹ̀ ni. A máa rí. A máa rí. Mi ò fẹ́ kẹ́ ronú mọ́. Tẹ́ bá ti ń rí mi, ẹ ti ń rí àwọn ọmọ yín. Lékè. Tẹ́ bá ti ń rí mi, ẹ máa fọkàn balẹ̀ tí wọ́n wà. Mi ò lẹ́nì kankan àfiwọ́ o. Àfọlọ́hun. Ṣàánú mi o. Ẹ máa wọ̀ rẹ̀. Má jẹ́ ìyá ìjẹ mi gbé. Ìyá ò ní jẹ. Ẹ má sọ mí di oníhòòhò ayé. Ẹ má sọ mí di ìhòòhò alẹ́. Ọkọ mi, gbogbo tó bá mọ̀, má dá mi dá. Mi ò dẹ́ni kankan wọ náà ni mo gbọ́kàn mi lé o. Ṣàánú mi. Ẹ máa wọ̀ rẹ̀. Ẹ máa dúró tí ọkọ mi ṣe. Àmín o. Àmì mo rí gbà àti orí ọ̀hún. Ẹ ṣé. You again? Èmi ni Adùnọlá. Nǹkan tí mo ṣe ń bá ẹ sọ náà ni. Ó dẹ̀ jọ
ìyẹn fún mi láyè nu ọkàn ẹ tí n bá nífẹ̀ẹ́ mi ni máa wá ẹ wá. Ìwọ bọ̀bọ̀ yìí ó fọ́nì gan o. Wo mi ò fọ́nì èmi ni mo mọ bó ṣe ń ṣe mí nínú ara ẹ jọ̀ọ́. Báwo ló ń ṣe ẹ́? Máa kí n tó ń ṣe mí gízgíz ní. Ọlọ́run. Gízgíz wo ló ń ṣe ẹ́? I'm serious. Ó lọ jàre. Lọ wọ́n kàn sọ fún mi pé o ti gbọ́ sọ pé yes. Yes kí ló fẹ́ fi yes. Oh my God ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ tí o gbà tẹ́lẹ̀ o ti wá padà jẹ mí ní yes pé o ti gbà. Gbà kọ́ gbà ni ó máa ń jọlá inú ìjọlá ayé ẹlẹ́mi náà àfà o tiẹ̀ ní pé kí n wọlé mà tó já ti gbà. Kí ló fẹ́ lọ ṣẹ́nu ilé? Àmọ́ wọlé yín o ti gbà nìyẹn. Ọ̀ṣẹ́ jẹ́ ń ṣàánú ẹ̀ kí n entertain ẹ̀. Máa bọ̀. Ọ̀nà jàre. Ọ̀gá ìlú máa pa mí. Ọmọ ẹgbẹ́ bí àdánwò bí àgbákò tó ní. Má jẹ́ wọ́n bẹ̀rẹ̀. Bí ẹ dàrú. Ó ṣẹlẹ̀. Kí ńlá ni aṣẹ́wó lórí burúkú. Dúró o lè rí mí bẹ̀ yẹn o dẹ̀ tún lè dorí gbóyà o tún fún ọkùnrin nínú bẹ̀ orí ẹ ti dàrú ṣá. Bó ṣẹ́gun ṣé torí ọlọ́ṣọ́ wá tì mí bẹ́ẹ̀ ni he's my childhood friend for God's sake. Mo dẹ̀ lù mo ní nọ́mbẹ̀ lọ́wọ́ bọ̀ mo ti lù zẹ̀ ni mo ní kí n gba nọ́mbẹ̀ padà kí ló dé tó wá ṣe báyìí náà. Bí wèrè àbí? Ó ní bí wèrè. Èmi ní báwo mo ṣe ṣe báyìí? Tí wọ́n gbé tẹ́gọ̀. Nígbà tí mò ń bá ẹ sọ̀rọ̀, òwò ń sọ̀rọ̀ tó bá wà jẹ́ tó bá táwọn èèyàn máa fi rí mi bẹ́ẹ̀ ni pé èmi ni mo máa ń ná obìnrin. Ọ̀gbọ́n mi lẹ́nu, èmi ni mo bá ẹ sọ tó ń sọ pé báwo ni mo ṣe ń ṣe báyìí? Àbí èmi mo sọ tó ń sọ pé báwo ni mo ṣe báyìí? Bí ẹ ti dàrú. Ó láì pé jẹ̀ntú ojú jẹ̀ntú wọn ni màá fi wò mí àbí? Ojú jẹ̀ntú wọn ni màá fi wò mí. Bí ẹ tí ò pé yà pé. Ẹranko játijàti ló bá sọ̀rọ̀ ló bá mi sọ̀rọ̀ ẹni à bí ẹ ti dà. Lọ́jọ́ sọ̀rọ̀ máa fi mọ́tò parí náà. Ṣẹ́gun ṣé máa fi mí rẹ̀ sí? Ṣẹ́gun Ṣẹ́gun. Ṣé o rí wípé Ọlọ́run ọba ó ṣe yọ mí nínú àjàgà yẹn ni and honestly mi ò lérò pé ó tiẹ̀ wà right fún mi láti tún kún ọrùn mi kí n tún kí ọrùn mi bọ ìní. No please I'm not ready. Don't just leave me alone, Joe. I understand how you feel. Yeah. If I'm in your shoes, I'll probably do the same. But Tabanika Tichu, Kenny Buroko Koja. And Mirima Koja anymore. Adola, I beg you, please, give me a chance. Let me treat you right. Délékè jọ̀ọ́ wọn náà ni mo gbọ́kànlé kí ló tún dé má jẹ́ kéṣù yá ẹ lò láti wá jẹ́ ìpè kò rò lọ́kàn pé kò pa mí ṣàánú mi jọ̀ọ́ Délékè kí ni mo ṣe. Màmá. Ẹ̀yin àgbà náà lẹ pòwe. Ẹni àgbà tí ò bá kẹun sọ̀rọ̀. Ó dìjọ́ tó kó kẹtù sáré. Ẹ kọ́ ọmọ yín. Èwo ni wọ́n. Dárí. Mo kọ́ rárá ní ẹ̀kọ́. Mo kọ́ bàbá mi jọ. Mo kọ́. Kò sí wàhálà.
Èmi love yín gan. Èmi náà fẹ́ràn ẹ̀. Èmi náà like ẹ̀ gan. Ìfẹ́ràn ẹ̀. Ìfẹ́ràn ẹ̀ jọ ṣàánú mi. Yé gbé kíní ìṣọ̀hún jọ. Màmá mo love yín Mo gan. like ẹ̀. Torí ẹ̀mí ní fẹ́ kẹ̀kẹ́ tó sáré. Ó dáa. Ẹ̀mí kẹ́ tó sáré. Ó ṣe. Ṣùgbọ́n mo máa pa yín. Jọ torí Ọlọ́run kékeré kú lẹ́fẹ̀lẹ́dẹ̀ jọ ṣàánú mi má pa mí kí ni mo ṣe Kí ni mo mú dání? ìbọn ni ṣàánú mi o. Kí ni nǹkan tí wọ́n máa fi ń ṣe? Wọ́n fi ń gbẹ́ràn ni ẹran ni wọ́n fi ń pa. But mama mi wá ń fi tèmi pa ẹran. Yay! Mami kí o. Ọ̀bẹ ni. Ọ̀bẹ. Kí ló ń ṣe? Wọ́n fi gègé àti ẹran. Kò dé lára. Mi wá ń fi ọ̀bẹ tèmi gé ẹja. Mi ò lè kí fi ń gé ẹran. Èèyàn ni máa fi pa. Má fi gbá yòókù dá. Ẹlẹ́dẹ̀ mi. Màmá ṣe rí lè poison. Kí ló ń pè bẹ́ẹ̀? Yes! Ajẹ́lẹ̀. Màmá ṣe wọn kọ́ sọ máa ń ṣe lè ṣe. Bí máa jẹ́lẹ̀. Ó máa ń rọrùn ní. Mo kú o. Eléyìí ò kì í rìn ọ̀nà lásán. Ó máa ń já ìwé. Ẹ gbà mí o. Ó máa jẹ gbogbo ìfun inú èèyàn tó máa fi dé ọ̀. Ó máa jẹ gbogbo ìfun inú èèyàn tó máa fi dé ọ̀. Ẹjọ́ tani máa gbé ẹ gbà mí ṣàánú mi jọ. Ṣé bá mi tù ṣe. Ṣé mo pé mo nífẹ̀ẹ́ yín? Mo láìkí ẹ nífẹ̀ẹ́. Mo nífẹ̀ẹ́ yín jù kí ẹ ṣe lé. Tèmi náà ọ̀rẹ́ ọmọ mi ni mo dẹ̀ mú ẹbí ọmọ bíbí inú mi. Ẹ ṣe. Ṣùgbọ́n mo máa pa yín. Jọ máa pa mí kí ni mo ṣe? Mami mo máa pa yín. Kí ni mo ṣe? But torí ìfẹ́ tí mo ní sí mo fẹ́ fún yín ní options. Láti mú ẹrú kó tẹ fẹ́ kọ́. Ṣé ìbọn lẹ fẹ́ ni? Tàbí ọ̀bẹ? Àbí májèlé? Mo gbé o. Kò sí kókó tó wù mí. Ojú yìí dẹ́rù bàbí ìjánu. Mo kú. Wọ́n gbà mí jọ. Kí mo ṣe bí ṣàánú mi. Má pa mí. Ìfẹ́ tí mo ní sí ò ní jẹ́ kí n yìnbọn fún yín. Ṣé? Mi ò ní gún yín lọ́bẹ mọ́. Ṣé? Dáríjì mi. Ṣùgbọ́n mo mú májèlé. Bẹ́ẹ̀. Ṣé májèlé? Bẹ́ẹ̀. Jánu mi. Mo kú o. Mo wí. Mami, ṣé mo pé mo lọ́ọ̀fù yín gan? Torí ẹ̀ ni mi ò ṣe nílò ìgbọ̀n. Àbí ọ̀bẹ. Ṣùgbọ́n májèlé yìí, ó kò máa jẹ ìfun yín díẹ̀díẹ̀. Mo kú. Ṣé ẹ fẹ́ ọ̀bẹ ni? Fọ́bẹ̀. Àbí bọ́lẹ̀ láì.
Mark. La. Get me! Get me! Yeah. Moko. Inú mi. Ẹ gbà mí o. Ẹ ṣàánú mi. Yeah. Moko. Yeah. Hey. So thank you so much for the ride. It's my pleasure, sweetheart. And I don't mind to drop you off. Oh, only that is saying yes. You shall pay me now, money moto. Tell me the report. I insist. No, she just go drop me. Normally, I would just drive. What is happening here? Hey, mommy, which one? Hey, mommy. Yeah. Who is this? Tanya. Who is this? Hey, mommy, is Richard, my friend. Well, my friend. She's my friend of my friend. Friends. Adu. Hey, mommy. Hope this is not what I'm thinking. Hey, mommy. Kí lẹ ń rò? Má embarrass me now. Mo ní ọ̀rẹ́ mi ni Richard. Richard is my friend. Ẹ̀gbọ́n mi, má embarrass me. Young man, do you love yourself? Mo ń bá ẹ sọ̀rọ̀ ṣó nífẹ̀ẹ́ ara ẹ. Ẹ̀gbọ́n mi. Tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ara ẹ, bá ẹ sẹ́ sọ̀rọ̀ kó kúrò níbi báyìí sí. I said leave. I prefer keep. I mean, whiny. Sorry, Richard, I'm sorry. Okay. Put that me. I said get out. Put that me. Me ò ṣe like nǹkan tẹ́ máa ń ṣe jàre. Leave. Get out. Ti gate here for me. Àgbòrò máa dìyẹ lọ́wọ́ ọkú. Ó ní wọn jẹ́ kóhun rí àkìtàn lọ jẹun. Adùn, what is your problem? Ṣé gbogbo nǹkan tí Ṣẹ́gun ṣe fún ẹ kò tí kọ́ ẹ lọ́gbọ́n o tí kẹ́kọ̀ọ́ tó? No, you've not learned your lessons. Ẹ̀gbọ́n mi, ọ̀rọ̀ yín ò yé mi o, as in like I don't get it. Ṣé bí àwọn àgbà náà sọ wípé tí ẹṣin bá dà ní à ń tún gùn ni? Yes. Ṣé nítorí pé ọ̀rọ̀ Ṣẹ́gun mo tún wá ní bad experience pẹ̀lú Ṣẹ́gun or mo to get involved in bad relationship? Ṣé yẹn wá túmọ̀ sí wípé mi ò ní lọ́kọ mọ́? Mi ò sọ pé kó má ní ọkọ, don't get me wrong. Má misquote mi ò ní kó má lọ́kọ. What I'm trying to say is this time around you ní láti farabalẹ̀. Kó fi ara balẹ̀ gidi kan kó má bàa mọ́fo. Ẹ ṣe máa sọ wípé mo máa mọ́fo, Ọlọ́run jẹ́ kí mi mọ́fo. Kí là ń sọ, kí lẹ̀ ń sọ? Well, èrò tètè sùn, èrò tètè jí. Tara ẹ̀rọ láàárọ̀ fún. See, all I'm craving for, tí mò ń pariwo, tí mò ń clamor, tí mò ń rant, tí mò ń nag, it's all for love. It's all for love. Fine, hold it go. Ẹ̀gbọ́n mi. Your phone, pick your phone, it's ringing. I know, just give it to me. Ẹ̀gbọ́n mi, tí n bá sọ wípé ọ̀rọ̀ yín ó yé mi ní ẹnu ọjọ́ mẹ́ta yìí, honestly, irọ́ pátá gbáà ni mo pa. Like, what is happening? Don't sọ yé mi. What is happening how? Ẹ̀gbọ́n mi ti change. Kò yé mi. Báwo ni mo ṣe change? Ẹ̀gbọ́n mi, ó dà, ẹ jẹ́ kí n láyé yín. Ẹ wo for instance nsìn, oyin kan ń pè yín. Ó ti ń pe fún yín látẹ̀kan. You're not picking her calls. Why are you not picking her calls?
That's why the other day tó wá bá mi tó fẹjọ́ yín sùn mí tó sọ fún mi wípé ẹ ń avoid òun tóun bá pè yín náà ẹ ní gbé fóònù yín kí ló ṣẹlẹ̀. Oyin kan fi ẹjọ́ mi sùn. Fẹjọ́ sùn mí. Obìnrin. Jọ kí ló yẹ tẹ́ máa ń ṣe báyìí náà? Kí ló ti ṣẹlẹ̀ láàrin mi àti ẹ tí tó pẹ́ tó bẹ̀rẹ̀ sí ní report mi fún ẹ? What is wrong with her? Ara nǹkan tí mò ń sọ náà lélẹ́yìí tí bá bẹ̀rẹ̀ sí ní ẹ máa ní mò ń complain mò ń ná. Why would she call you and start reporting me to you? For what? Ṣé ìwọ fẹ́ sọ pé o mọ̀ pé mo gba contract mo busy lọ́wọ́? Ṣé o mọ̀ ni? This job is overwhelming. The pressure is too much. Okay, let me concentrate. So bá dẹ̀ ṣe tán so go máa náà pé mò ń náàgò àbí mò ń wá cranky or something like when I'm done I can now give her attention. Ó ń fẹjọ́ mi sọ ẹ fún kíni? Ó fẹ́ wàhálà o. Tí ẹ là ń sọ sí o sáré ń switch sọ́dọ̀ tèmi. Ajá tí yóò sọnù kò ní gbá fèrè aládé o. Ìgbọràn sàn jẹ́ bọ́ọ̀lọ́ o. Ìfẹ́rísílẹ̀ sàn ju ọ̀rá àgbò. Ẹ fọwọ́. Uncle Leke. Calm down. Ní sùúrù. Okay, fine. Uncle Leke, níbo lẹ ti rí? Mi ò mọ reason tọkọ ẹ ṣe ń fara pamọ́. Tó bá jẹ́ ó jẹ́yàn lówó gan ni kò yẹ kó le tó yìí. So, Dárí mọ́mọ́ sálọ ni. Why did you say that? Bóyá torí nǹkan tí mo sọ fún mi. Kí ló dé kí ló ń wá? What are you looking for? Kí ló ń wá now? Condom ni mo wá. Condom. Now. Condom. Kí ló fẹ́ fi condom ṣe? Kí ló ń bẹ kí ló wá condom mo fẹ́ bá ẹ ṣe náà ṣé mo nílò condom ni. Tó bá tiẹ̀ jẹ́ tó mọ condom ló ń ṣe àbá sọ. Anyways, I need condom ká tọ̀ pẹ̀lú kú. Wo fọ̀rọ̀ lè jà kí náà tọ̀. I mean, oh, need the condom. Say, okay, fine. Tí kò bá ti yé ẹ ńsìn, jẹ́ kí n láyé ẹ, mo ti lóyún. What? Yes, mo ti lóyún mi ò dẹ̀ lóyún. Lara. Wait. This is funny. You're joking, right? No. Like, you're serious. Ṣé máa fi irú ẹ̀ ṣeré ni? O ti lóyún. No. O lè lóyún, o ṣì máa lóyún now. Báwo ló ṣì máa lóyún? Why are you doing this now? Mo sọ fún ẹ now, mo sọ fún ẹ pé àfà sọ fún mi wípé tí mi ò bá ti ṣe nìka mi ò gbọdọ̀ fún anybody lóyún. And aside that, I'm not even ready for any pregnancy now. Nǹkan tó sọ yé mi o, I don't understand at all. Àfẹ́ sọ pé until tó bá ṣe nìka. Anyway, that's your own problem. So ọmọ yẹn tẹ́lẹ̀ ló ń bá mi sùn unprotectedly. Ó máa sọ fún mi sí pé àfẹ́ sọ pé kíní kan. Mo mọ̀ pé o mọ̀ nǹkan tó fẹ́, but èmi mọ̀ nǹkan tí mo fẹ́. Èmi ti ready láti settle down. Èmi ò dẹ̀ lè yọyún. That's fine now. Lára wa jọ ilé o. Mo fẹ́ ní ti pamọ́ fún ẹ. Mo yẹ tí mo ń gbà lóṣù. You know myself. Mo ṣe gbà láti orí tí mo ń gbà. Owó tó yẹ pé kò gbọ́ bùkátà mi àti ẹ̀. We don't have third party. Tọ́tọ́ bá fẹ́ sórí burúkú. Ọgbà lọ́jẹ́ méjì ló bí. Bọ̀bọ̀, èmi ti lóyún. Mi ò dẹ̀ lè yọyún. That's fine now. Oko fayu. It's not fine now. Torí èmi ti sọ fún pé mi ò kí ṣe ọmọ kékeré. Mi ò dẹ̀ lè fẹ́ kó ọkùnrin kó bá máa kó mi láyà jẹ. Kò lè jẹ́ torí ẹ̀. No. Torí pé mi bá sọ̀rọ̀. Mo bá sọ̀rọ̀ dáadáa. No, it can't be. I can't be the reason. Okay. Kò lè jẹ́ torí ẹ̀. So, ó sọ fún yín. Wait, Lara, ṣé o mọ bí èmi àti Dáre ṣe jẹ́ ni? 5 and 6 èmi àti Dáre o. He's my bosom friend. He tells me everything. Ó sọ fún mi, of course. Ilé bá sọ̀rọ̀. You live in large. Should his salary just for a month? Ó tó mi san for like 3 months. Like thrice. Kí ló ṣẹlẹ̀ now for no me ma kí a jẹ mi gbé. Dáre. Yes. Well, má jẹ́ kí n borí Ọlọ́run mọ́ra. I thank God. Alhamdulillah. Nǹkan yàtọ̀, mo dẹ̀ dúpẹ́ f'Ọlọ́run. But then, ṣé gbogbo nǹkan tó rí? All those gains you're looking at. Tí bá sọ pains to surround ẹ̀ fún ẹ. Why you padà? Ọ̀rẹ́ mi mo like pain. Ṣorí tí pain yẹn bá tiẹ̀ wá deep gan tó bá ti jẹ́ kó máa yọ owó. Mo fẹ́ràn pain gan.
pain tó bá ti yọwọ́ jáde ọ̀rẹ́ mi gbàgbé pain jáde pain dùn. Jare, be careful what you wish for. I wish for this, man. Pain máa ń dùn àmì ní ọ̀rẹ́ mi. Pick your call now. Oh, Fọmọlára lè jàre. Fọmọlára lè. Kí ló dé tó bá ti pèyàn ó ti ń pè mí more than 7 times ṣó fẹ́ pa battery mi ni mo ò gbé kọ́ wọ́n pè mí wọ́n pè mí fẹ́ bá ẹ sọ̀rọ̀ ní now. Dáre kí ló ń ṣẹlẹ̀? Kò sí mọ̀ jàre kí lára kan èdè ń sọ̀rọ̀ ẹ̀ pẹ́pẹ́ sí o kíní kan o ṣáà ní òun lóyún. Gbà. Sórí ẹ pé ta ló náwó sí. Gbà náà. Ọjọ́ gbogbo kúkú wọn. Bàbá àkókò. Ká gbàlú ká máa jó. Congratulations, man. Sórí ẹ pé kí ló ń congratulate? Are you okay? Congratulations. Ṣé mo sọ pé mi ready? I'm not ready to take up this kind of responsibility now. So Lara was smart. She's not smart. But why people smart ni? Àwọn obìnrin ẹgbẹ́ ọmọ wọn bó ṣe máa ń dọ́gbọ́n sí bó ṣe máa ṣe tó yẹ pé nothing of such will happen. Okay. Abẹ́ free me, Jare. Okay. Free me. Ìwọ gangan ló wà responsible. Yes, ìwọ gangan ni now. Ìwọ gangan ló smart now. O mọ̀ pé yes, o ti ready láti ṣọmọ, o ń bọ́ ọmọ sùn, o lè protect her, o ń tún sí pupupupu. Does that make sense to you? No. You don't lick candy with the wrap on. Really? It's sweeter when you remove it. Really? Yeah. Nǹkan ṣe ẹ́. Ọ̀gbẹ́ni Gbákámú ti di bàbá àkókò. But you sorry now. You need to stop this. What are you saying, man? Because I'm not ready. I just am around doing now. Mo ṣe do lọ́dọ̀ ẹ̀sìn wa tó fún mi ní connect me I get better job wey go say I go dey collect good money. Okay, see guy. Ọmọ kò lè work o. Kò lè work at all. I'm not ready. Kò lè work. Ṣé mo lè bẹ̀rẹ̀ question fún ọ? Tó bá máa mọ́gbọ́n wá. Do you truly love this girl? Truth be told, I love Lara. I love her deep. But love is not going to bring food on the table. Love is not going to take her to spa. Love is not going to get us fancy clothes, shoes, and the rest. Who love help? Show we love ó ti kú láti gbà yín àwọn papa na bàbá wa. Owó ló wà láàyè ńsìn, owó ló ń sọ̀rọ̀. Well, ṣó fẹ́ gbọ́ tọrọ. Owó máa wà. Ṣé o mọ̀ pé ilé ayé ìfọ́ nìkan? Ó lè jẹ́ ńgbà tó bá fẹ́ gẹ̀ọ́ yẹn. Tọ́mọ bá dé, lọ́lá máa tẹ̀lé, lálàáfíà máa tẹ̀lé, lówó máa dé, everything will be fine. Ọ̀gbẹ́ni ó ti di bàbá àkókò, kí ló ń ṣe ẹ́? Ó ti di bàbá bébì. Sórí ẹ pé ṣá. Orí mi pé. Ṣé wọ́n ló máa rẹ̀ ru ọmọ? Ìyí gan, ìyí ní ti kú. Oye ọmọ sẹ́yìn 200. Ìwọ ọkọ lo smart ọmọ kì í sẹ́yìn ló tiẹ̀. 200. He loves you so much. Ṣé ti yẹ? Ti yé mi. Bọ̀ kí ló tó ṣe wá kó gbogbo ẹlẹ́yà sókè kó yẹ kó ṣe báyẹn náà. Well, ìyẹn ló ṣókùnkùn sí mi o. Torí ẹ̀ ni mo ṣe máa fẹ́ kájọ débẹ̀. Really? Okay. Wọ́n ní mọ́tò kọjá kan. All right, let's go. Ó rí sí ni? Yeah. Lẹ̀kùn yẹn máa ń ṣe bí olórí kórìí gbà mí. Thank you. Hello? We go celebrate, we go walk our faith. But
ṣé o feel kò máa possible? Kò ṣe ní possible. Kò lè ṣẹlẹ̀. Àbá lásán lọ bá ń dá, àbá tí ò lè ṣẹlẹ̀. Will you shut up? Èmi òsín ni mò ń sọ̀rọ̀ kábíyèsí. Bó tóbi ti gò lẹ́yìn lórí. Ọgbẹ́ kí wọ́n gún àtúngò ni. Wọ́n gún sìgá ń fúrọ̀. Kò sí ìlú yín nù. Ẹ̀yin olóyè, èèmọ̀ ti wá wọ̀ ìlú ìgbà yìí o. Dúró síbẹ̀. Ìwọ bá dé wọ̀. A ti tòde ìbò ló ṣàlọ́wọ́. Ó kú bàbá ńlá ẹni tó fẹ́ bọ. Ó ẹ̀ tí ẹ lè bọ̀, àwọn ṣeré bí ni. Ayé ọlọ́ba lẹ̀ ń jẹ. Ṣé ìwọ náà wà? Ìran wa kẹ́ ẹ̀. Kò sí ti lè gbé. Bàbá jẹ́ o. Torí pé èèyàn kéèyàn mú. Èèyàn bú ni wọ̀ náà. Àgbà òṣìṣì ni ọ́. Agbára dáradára ni. Ó kàn gàgà àyà lásán. Ọ̀tún tù lẹ́wà bá. Tọ́ ọba tó gbígbé ìpèsè mọ̀ bàbá gbé ọ sépè. Yàrá mi ni mo wà tí mò ń sùn. Irú ìbọn tí mo gbọ́ òun ló ta mí jí. Àwọn fún ẹ níṣẹ́ tó máa dúró fún ẹ. Ọ̀rọ̀ ọmọ tí ó bòde, ó máa láti parí kàkà. Bẹ́ẹ̀ni. Right now, owó ẹ ti mú mi nulẹ̀. Mú mi mo fẹ́ rí i. Ó tán. Ǹjẹ́ ó ní ẹni ọ̀dà pẹ̀sìtẹ̀ fura sí? Ọdún lòun ò níyà. Kí ló máa mú ẹ ronú nǹkan bẹ́ẹ̀? Pé mi Bámidélé Bravo máa fi ẹ lẹ̀. Last ti tèmi òun ni Bravo máa ṣe torí pé mo ò ní fi lọ́rùn sílẹ̀. We die there. Ọ̀gbọ́dọ̀ bí sọ àmà àgbàgbà tó kàn mí. Ọ̀gbọ́dọ̀ kan tó bá kan ilé ìlú kò dàwó. Ṣé gbogbo àdéhùn tó ṣe fún mi lélẹ̀? Mo ní kó máa lọ́ta. Ó ti gbẹ́ mi lẹ́yìn ọkàn. Máa fẹ́ yín náà kí ẹjọ́. Ọ̀nà tó bá jẹ́ ọ̀nà ọ̀la èèyàn tó jẹ́ ọ̀nà àṣeyọrí ọ̀nà ògo yẹn á tó ṣe ní. Ọ̀nà oko gan wọn máa ń padà débi ọ̀nà ẹnu. Èmi ni mo mú wá mọ̀ yín náà. Bàbá ọmọ yẹn múnú bí mi gan. Sẹ́mi kí ló fún mi? Ẹ tiẹ̀ kọ́ gbé bọ̀ ni mo ní má ṣe báyìí náà. Ọ̀nà yẹ! Aboki, they say where the dollar. What's going on here? Kí ló ṣe mí That bẹ́ẹ̀? isn't what you're saying. Uncle Leke, what's Damilare doing here? Uncle Leke, ọ̀rẹ́ yìí ni Damilare, Uncle Leke. Kí ló dé tẹ́ ẹ ṣe gbogbo ilé nítorí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀jọ́? Damilare is not my friend. He is nothing but a traitor. Uncle Leke, jump to Ọlọ́run. Jump, please. Uncle Leke. Lékè jọ tún yọ lọ́jọ́. Lékè mo ti bẹ̀ẹ́ náà, mo ṣáà ti bẹ̀ẹ́. Ó ti pàbúrò mi kí ló tún mú ìyàwó mi wá ṣe mí. Iṣẹ́ èṣù ni mi ò ní ṣerú ẹ̀ mọ́, mi ò ní ṣerú ẹ̀ mọ́ dáríjì mi. Ọlọ́run gan is a God of second chance, jọ́ torí Ọlọ́run. Wọ́n má wọ̀rí. Ó tiẹ̀ lè ṣerú ẹ̀ mọ́. Torí wọ́n ní ẹni tó bá gé igi kan ní gbòòrò, àgémọ̀ ẹ̀ ló gé. Jọ torí Ọlọ́run. Jọ torí Ọlọ́run. Jọ. Jọ torí Ọlọ́run. Ṣọmọ bí màá ti Damilare ṣe close tó. Damilare ṣèkà fún mi. Damilare ṣèkà fún mi. Ṣé pé kémi náà ṣèkà fún padà? Aláha mo máa ṣèkà fún ẹ. Mo máa ṣèkà fún Dáre o.
Lára, ìwọ kọ́ ló ṣe mí o. Tọ́mílára ló ṣe mí. But I'm sorry. I swear! Yeah! Ah, God! Do what? Oh, God. Ah! You know what I'm saying? You are an animal, olórí burúkú di ẹlẹ́kìá. Pa mí. I'm ready to die. Pa mí. God. Yadare. Yadare. No. Take it off my face! Take it off my face now! I swear. You're a bastard. Ṣé bó mẹ́nu ni? Ṣé bó sọ̀rọ̀ ni? You are a bastard. One heart, oh. Ẹ̀dá ayé heart, oh. One year, one binu go. I doubt it though, because ẹ̀gbọ́n mi ò ń ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn. He can't possibly be having an affair with someone else. Kí ló ń sọ now? Ṣé mi ò mọ nǹkan tí mò ń sọ ni? Eléyìí kì í ṣe wípé wọ́n sọ wípé I saw him with my 2 eyes. Àtijọ́ tí mo ti ń fẹ́ lékè, ṣé ó ti ṣílẹ̀kùn mọ́tò fún mi rí ni? Mo wá rí ó ń ṣílẹ̀kùn fún obìnrin mi. Ó ń treat her like a princess, like I don't deserve that. Má get me wrong, Oyinkan. Mi ò sọ wípé òun parọ́, but ọ̀rọ̀ yìí ti rú mi lójú bákan because ẹ̀gbọ́n mi ò kí ń fi nǹkan kan pamọ́ fún mi. Tó bá tẹ̀ máa níyàn mi ń ta, mo fi òpó máa sọ fún mi. Okay, mo ti gbọ́, mo ṣáà mọ nǹkan tí mò ń sọ. Òun náà ló dé. Wo ó ti ẹ̀dá, wo máa sọ lójú ẹ̀, ojú mi báyìí méjèèjì ni mo fi rí. Ó kọ́ ẹ̀ pé mi ò kàn kì í ṣe ẹni tó fẹ́ ṣe drama lẹ́ẹ̀kan yẹn ni mo ṣe wò pé kí kàn rọra fi sílẹ̀. What's the problem? See, let me tell you, I saw you with my 2 eyes. Don't worry now. Ṣebí mi náà ni mo sọ pé mi fẹ́ embarrass ara mi ni mi ò ṣe sọ̀rọ̀. But kò sí problem. Mo mọ nǹkan tí mo sọ ṣá. Mo dẹ̀ fún ara mi ni mo fi rí ẹ. Ojú ara mi báyìí ni mo rí ẹ. Kò sí pé anybody sọ anything fún mi. Níbo ló ti rí mi? Ọkùnrin fògbójú wọlé. Ẹ̀gbọ́n mi. Bọ́dá mi. Ṣé mo rí nǹkan tí mo sọ? Every time. Why? I'm sure there's explanation, Joe. I'll talk to Madam also, please. I'm sure there's an explanation somewhere. It's okay. Hey, bro. Hi, Kitties. Sure, okay. Hillary Bow. What is it? Ẹ̀gbọ́n mi, honestly, you're the most kind, nice, super awesome brother in the world.
But the brother that I know, ẹ̀gbọ́n tèmi nìkan ṣoṣo. Hey, like my brother Adeleke, kò ní ṣe nǹkan tẹ́ ṣe fún un nìkan lónìí. Kò ní ṣe nǹkan ẹ̀ fún un. Like, you literally empathized that girl. Ẹ wo, ó kàn wá ẹkún mu ni, like, she was just crying. Bros, what's happening? You've really changed. You should go. See, please, you need to go and beg when you come. Wait, Joe. Adola. Yes, bros. Inú mi dùn pé ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ conversation ẹ̀. You started with giving all the positive qualities I possess. How loving, caring, kind-hearted that I am. Inú mi wá dùn wípé ìwọ tó jẹ́ àbúrò mi orí gbogbo ẹ̀. Ó dẹ̀ mọ orí èèyàn tí mo jẹ́. Tí gbogbo àwọn èèyàn tó wá kún ní ayé tí wọn bá rí. I don't care. Because ìwọ tó matter sí mi orí gbogbo ẹ̀. Ó dẹ̀ mọ mi. And I'm good to go with that. You matter most to me, so. Yeah, Mummy, I know that gidini, yes, Mumo, and I normally tell people that. I usually rather tell people that I'm blessed to have a super awesome brother like you, and you're the best brother in the world. Àbúrò mi o, ẹ̀jẹ̀ mi ni o. Àbúrò mi o, ẹ̀jẹ̀ mi ni. And you are the best sister in the world. Oh, yeah, tell me. I know. I'm glad to have you as my Sheko. And can I promise you one thing? Please do. I'll make amends. Oh, thank you. My settle gbogbo differences mi pẹ̀lú yín kan. And I'll take you out. Oh my God, are you serious? Very serious. Oh, yeah, that's my brother. Honestly, that's an awesome idea. Yeah, my brother is back. Yeah, so where are we going? You choose the date. Tomorrow? Nobody's going to any. Thank you so much. You've been an amazing brother. Thank you. Anything for you, my dear. Thank you, but sorry. Nah, my baby boy. I was just going to share it now. Don't worry, I'll take it. It's my only moon. I'm so that strange. The mafia manager. I love the way it broke somehow. Sorry, tóbìnrin bá ti ń da ọwọ́ rú báyìí, ìwọ́n máa ń fún ọ́lẹ̀ sáyà ara wọn. Ọ̀gbẹ́ni, mo mọ nǹkan tí mò ń ṣe, mo fẹ́ rí nǹkan kan ló mú mi tí mo fi dé báyìí. Good, nítorí òṣì tó ń ṣeré, nítorí òṣì aṣẹ́wó àgbèrè tó fẹ́ máa ṣeré, tí òfin avoid láti rí mi, tó ignore calls mi, tí n bá ti fẹ́ rí ẹ, o máa sá kiri, ṣé torí òṣì tó ń ṣeré? Baby, who's this guy? Ṣebí wèrè ex mi tí mo sọ fún yẹn ni. Oh, I see. Jọ̀ọ́ má bínú o, kí náà sọ fún ẹ nípa mi? Wọ́n sọ fún ẹ pé wèrè ni mí, wọ́n ní olórí burúkú ni mí. Gbẹ́nu òṣì sọ̀hún. Mo sọ fún wípé ọkùnrin tó yẹ kó fi máa ṣépè fún gbogbo ọkùnrin nìwọ yìí. Bẹ́ẹ̀ ni, mo sọ fún pé ẹranko ẹhànnà ni ẹ́. Ẹranko tó jẹ́ pé ó kò daṣọ èèyàn báyìí, ó dàbora ni ẹ́. Èmi? Bẹ́ẹ̀ ni. Kí ló fẹ́ ṣe? Má dánwò. Tó bá dánwò wá dọ́tán. Jọ, tí mo bá nà kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi? Kò tó bẹ́ẹ̀. Ṣábúrò ẹ ni? Kí ni? Ìyàwó mi ni? Kí ni? Sorúkọ tó ń bí ẹ ló ń jẹ́. Ok, o fẹ́ gbèjẹ àbí? O fẹ́ kú fún àbí? Sọ mí lẹ̀. Kí ló fẹ́ ṣe?
No, sọ fún mi, o fẹ́ nà. Ọmọ tó ti fẹ́. No, tó bá fẹ́ délé. Tó máa nà ní. Ṣùgbọ́n ẹ ti burú dànù. Orí ẹ burú lóòótọ́ náà. Ó parọ́ ọmọ ẹ̀ ní ṣe báwo ló lè jiyàn yìí? Wò Ṣẹ́gun. Má yẹ kí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn má yẹ kó tún ìbí tara yẹn sí o. Má yẹ kó tún ìbí tara yẹn rántí o. Rántí o iyẹ̀pẹ̀ ní sáìtì. Rántí iyẹ̀pẹ̀ ní sáìtì o. Kí máa já mi. Olórí burúkú máa lọ. Olóṣì ẹran ẹwẹ́ rí. Máa lọ ọ̀dẹ̀ ẹwẹ́ rí. Ó bá jà ó bá tiẹ̀ mọ́ gàdú. Ojú èmi àti ẹ̀ máa tún túra rí. Kíkọ́ sí ọ̀gá tó fẹ́ ṣe. Kò sí ọ̀gá tó fẹ́ ṣe. Màá jẹ́ kó mọ̀ pé ẹranko tó ń pè mí ni mí. Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Ẹranko. Pásítà! Ayé yìí máa bàjẹ́ máa pọ̀ jù. So tí màá mú ẹkún mẹ́rin méjà lóòótọ́ náà. Ìjà yẹn ti pọ̀ jù wo kò tí yẹ̀pẹ̀ ń bì táìsì ló wà bí afẹ́nu ẹ̀fọ́ òkú bẹ́ẹ̀ ni. Òun ni mo ṣe mú ẹkún o. Ó máa nà mí lóòótọ́. Àpòpọ̀ ìyá ti bù ẹ́ jù. Ìgbà ẹ̀gbọ́n lèmi náà ti bẹ̀rù pé kó má lọ ṣán mi mọ́lẹ̀. Ẹ̀bọ̀ bí ṣe alẹ́ mọ́ yẹn dáná. Bó ṣe alẹ́ yẹn dá àmọ́ tí alẹ́ yẹn bá ti pọ̀ jù. Ọ̀ṣẹ̀ ló wà lọ́wọ́ tó ẹ̀ mú ṣe tètè mú ẹ. Dẹ́rù bà. You're a gentleman. Honestly, I'm looking forward to get away. Wait. Babe? Yeah, babe. What happened? Kí ló ṣẹlẹ̀? That's my brother's car. Sorry? You mean that's your brother's car? You know, mọ́tò ẹ̀gbọ́n mi nìyẹn. Wait, kí ni iṣẹ́ make sense mi ni? Mọ́tò yóò ṣe máa wá sí ìbàyẹ̀. Mo máa ń mọ́tò ìdájà ń bí báyìí. Yeah. Ẹ̀gbọ́n mi. Yeah. Kí ni ẹ̀gbọ́n mi fẹ́ máa ṣe ní àdúgbò yín? Ó fọ́ mi. Ó dẹ́ sọ̀rọ̀ bí ọmọdé. Ẹ̀gbọ́n ẹ̀ ti ní ọmọ ilẹ̀ kan tó máa ń wò bẹ́ẹ̀ ni. Yes, now. No, ẹ̀gbọ́n mi is not that kind of person. Ó mì pé ẹ̀gbọ́n ẹ̀ máa ń gbádùn ara ẹ̀. Kò dẹ̀ fẹ́ kí wọ́n ṣayé ẹ̀. Yes, now. Richard. Kí ni? Ẹ̀gbọ́n mi mà là ń sọ̀rọ̀ ẹ̀. Wọ́n máa wá sí ìbàyẹ̀ dáadáa o. Yeah. Wọ́n ń ṣe èèyàn bẹ́ẹ̀ bóyá wọ́n kàn wá rí business partner or something. Business partner. Mi ló sọ business partner lójoojúmọ́. Mo ti máa sí ìbàyẹ̀ dáadáa. Yeah. Kí ló mú pé business partner? Wọ́n gbádùn ara wọn ní jẹ́ sọ fún ẹ. Wọ́n gbádùn ara wọn ní. Wait. So tó fi ń sọ báyìí nípa ẹ̀gbọ́n mi so mi pé bí wọn náà ṣe ń ṣe nìyẹn. Me, I am innocent. Oh, sure. Trust me, babe. Anyways, let me just run off. Yeah, should start. I'll call you when I get home. All right, call me, please. No problem. I'm worried. No, I'm not worried. Just let me go. Drive safe. Don't stop telling me to stop. I own you. Come on. I love you, darling. I love you so much. I love you more. I love you more. And more. Oh, man. I'm so happy. I know you're happy. And I'm happy. The two lovebirds. Honestly, today I've had so much fun. Okay, let me say, today is the happiest day of my life. Oh. Now, what am I supposed to say? I mean, kò easy now. Ṣé bí lékè sí mi lélẹ̀? Lójú kò sí bíbá ìlàjọ́ ṣeré látàárọ̀ yìí. Oh, okay. Mo ti sọ fún ẹ pé ìwọ nìkan ni ẹyin jú bàbá mi so má mi kàn. Oh, no. Don't even go there. Lékè gan fúnra ẹ̀ ò lè sọ wípé òun ò níbì kan tó òun lò. Àbí òun ò léyàn kan tó òun wò jù. And what is that supposed to mean? I'm just stating facts. What stupid fact are you stating? Oh, so Omi pe o trust me. But so you still doubt how much I love you? No. You need to calm. Stop telling me to calm down. Show okay, Sha. No, did you hear what she just said? Emi leyan. Down, kí ló mean? I'm hard of here. I know. Hey, but that me.
Jesus Christ. Obìnrin ta ni yóò máa jẹ́ ọkùnrin láyé. Ẹ fọwọ́ wọn wọ̀ wọ́n hù. They have a say too. They have some right to. Obìnrin yóò. Say no to abuse. Say no to rape. Obìnrin lé MSP mo ti sọ̀rọ̀ sókè. Ìgbẹ̀yìn ṣáà ni ká máa rò ó, ìgbẹ̀yìn lójú. Give me love, bro. Give me plenty love, oh yeah. I like your style. Ẹ wá. Mọ́tò ẹ̀gbọ́n mi sún nìyẹn ṣá. So, àwọn ọkùnrin yìí kí ló rí lè fẹ́ gan-an kò yé mi, ọ̀rọ̀ wọn ò yé mi rárá. So tó ní nǹkan tí Richard ń sọ. Ìyẹn ló jẹ́ kí ẹ̀gbọ́n mi máa ṣe bọ́n ṣe ń ṣe fún yín kan. Kò sí wàhálà. Obìnrin tó wá ń gbé pamọ́ sínú ilé yẹn lónìí mo máa mọ̀ kí tẹ́ tó wọlé Richard rárá. Mo fẹ́ mú obìnrin yẹn. Kí ló dé? Ẹ wá ń deceive yín kan, wọ́n wá ń ṣe anyhow fún yín kan. Tẹ́ bá dé mọ̀ pé tó bá mọ̀ pé àwọn ò fẹ́ ọmọbìnrin yẹn, ṣùgbọ́n wọ́n lè máa fi sọ fún pé àwọn ò fẹ́ mọ́ instead of tó fi wá ń camp ti eléyìí lójoojúmọ́. No, we must put a stop to it today. I need to see that girl. Ó fine ju yín kọ́ lọ ni màá mọ̀ lónìí. Ó yá máa trace ilé yẹn lónìí, máa trace máa mú obìnrin yìí ò mọ nǹkan tó ń wá kiri. Oyin kan fine kí ló ń wá? Ọkùnrin wọn ò ní tẹ́lọ́rùn àfi ránù ṣá. Máa mọ̀. I shall get this rid of it. I want to see that lady today. If she's finer than my income, I want to know. Wait. Let me be sure. Come on, about you, and now. I brought your last meal. Yeah. The last meal on here. Ojú tó ti mọ ní rí òlè lóhùn mọ́ ni mọ́. You're gonna die today. Lẹ́kì. Mi ìrẹ̀ níbẹ̀ kò débi lọ sọ́run pé mo mọ̀ pé inú náà lọ lọ. Lẹ́kì. Ó pa wá rí. Ó pa Rónkẹ́. Ó tún pa lára tó yọjú ẹ̀. This is wicked. This is unfair. Did you just say that? Did you just say this is unfair? So you want more difference between fair and unfair? Am I even still talking to you? Otulenu ọ̀rọ̀. Wọ́n tó yẹ kí n ti padà nù, mo tún fún ẹ láyè, mo tún gbóúnjẹ wá fún ẹ. You're saying bullshit. Daddy. Shit. So you know. Adùnọlá, kí ló wá ṣe mí? Adùn. Mo mọ
mọ̀ pé ò ń gbọ́ mi. Kò ṣílẹ̀kùn yìí. Àbí dúró náà. Ṣé kìí ṣe pé Ṣẹ́gun wá bí wá náà ẹ̀ ni? Àbẹ́lómi ló nù ẹ ni. Àjọlá talk to me now. Ṣé Ṣẹ́gun kí ni Ṣẹ́gun ṣe fún ẹ gangan jẹ́ kí n mọ̀? Àbẹ́lómi o kí ló ṣẹlẹ̀? Can you just open this door kó sọ fún mi tó ń gbomi lójú ẹ? Ó mọ̀ pé mi kì í fẹ́ kí ìrà rìn ẹ o. Débi pé ọkọ máa fọ ọkàn ẹ. Ẹ kọ́ lọ́wọ́ open this door! Mo máa jà o! Mo máa jà o! Oh, brother rẹ̀ ń tiẹ̀. Àdéhùn gbé súnmọ́ ẹ̀ ń gbé súnmọ́ ṣùgbọ́n ẹni tó gbé tó gbé sára ẹ̀ jẹ́ ká náà gbẹ̀rù síbẹ̀ ká bá ìbàjẹ́ náà pé ká fọ́ yamayama. Kí ló ṣe ẹ̀ nù? Brother rẹ̀. Èmi máa ní. Tó wá jẹ́ ọ̀rọ̀. Èmi ti máa sọ̀rọ̀ máa pè mí bọ̀dá omi ò ṣe bọ̀dá ọdún ìgbọ̀n ni mi àtẹ̀gbẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Mo gba bí oṣù mélòó kan lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ adé gbára a máa gba bí 3 years lọ́wọ́ ẹ̀ fún mi bọ́dà àwọn ẹgbẹ́ ìgboro orúkọ ló ń pè mí ilé tó ń pè mí bọ́dà ìwà ni bọ́dà tó lè tó wáyé. Oh, just whatever it is that is wrong with you, just put yourself to each other. Are you wrong? Baby, mama pretend baba kò bí mi àti ẹ̀ yàtọ̀ bí wàá ṣe family. Stop, Gary. I don't understand. You share now. See, you know what? I don't do rubbish. I don't eat rubbish because my body is a temple of the Lord. Wow. 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 Your body is the temple of the Lord. Just to if your Lord, you to worship. Let me enter this temple and worship. Ibẹ̀ làdúrà ti ń gbà. Wọ́n ti fi yé mi wípé kádùá mi tó gbà. Màá wọnú tẹ́ǹtì Ọlọ́run yìí, màá dẹ̀ worship níbẹ̀. Jẹ́ kí n worship. It's a communion, it's a fellowship. You could have told me anyhow. You're looking in the eye. That's all for me. That's all for me. Èmi lè ní ṣe mistake. Tí mo finú wẹ́nu. Mi ò mọ̀ pé ẹranko ni mo gbé sílẹ̀. Tó daṣọ èèyàn bora. Sorry. Dari, I trusted you. I know. I call you my friend. I give you everything. But dash up where? Fún ẹ lóúnjẹ. Mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ yẹn. Wà fipá bá àbúrò tèmi lò. I'm sorry. Àṣẹ. Ó yẹ kí n ti fura.
ó yẹ kí n ti fúnra níjọ́ náà lóhun tó dé sílé mi tó bẹ̀rẹ̀ sí ní wo àbúrò mi pẹ̀lú ojú kan saying all sort of things. Tani mo wo yìí? Oh my God, irọ́ ni. Wow. Uncle Dare. Hey, I can't believe Uncle Dare. Hey, Uncle. I got to look good, man. You know what I mean? Ṣé o mọ̀ pé èèyàn tó máa ṣe fine bó máa di ẹrù tó pọ̀. Uncle Dare. Wait. Adùnkọ́ rè ni. Adùn. Damn. Ṣé wàá pa? Oh God, turn, please, turn. Kí ni? Turn, move it. Wow. Ẹjọ́ kí ló fi ń bọ ọmọ ìnáwó? Kí ló ń ṣẹlẹ̀ náà? Ẹ gbà mí. Oúnjẹ náà ló ń jẹ. Àwọn bọ́ọ̀ ti ya wèrè gan gbòòrò ayé o. Adùn ti tó pa jẹ. Ó jẹ́ àwọn aléyá lójú ẹ̀. Bẹ́ẹ̀ni sọ, ó yà come on. Oh my God. You looking so beautiful. Thank you. Oh, got you. That's him. That's his handwork. Ìwọ o ti fẹ́ bọ ọmọ ẹ̀ pa. Yeah. Ẹ káàbọ̀. O tọ́jú ẹ o. A ní ẹwà èdè tí wọ́n máa fẹ́ sọ bó ṣe wà wọ́n á ní orí rùmùrùmù kò sí ẹwà èdè fún ẹ tó rí lẹ́gẹ́lẹ́gẹ́. Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ wà o? Kí ni wọ́n máa ń pè wọ́n? Ọ̀pẹ̀lẹ́ngẹ́. Ọ̀pẹ̀lẹ́ngẹ́ ò ṣe nǹkan tó dáa jáde. Irọ́ ni the lie. Ọ̀pẹ̀lẹ́ngẹ́ bá ní ọ̀pẹ̀lẹ́ngẹ́ ṣe. Oríkì náà ni. Oríkì kan. Orí rùmùrùmù ọmọ fáì odò kí ló ṣẹlẹ̀? So, kí lẹ ra wá fún mi? I did but mo mọ̀ pé ó ti tó báyìí. Nǹkan tí mo rà wá fún ẹ mi rò pé ó lè gbẹ bóyá àwọn ọ̀rẹ́ ló máa fún. Wọ́n ti bá tiẹ̀ jẹ́. Má bínú má mi ò pé ní fat now why you doing like this. Ẹ wo bí yẹn ò tiẹ̀ kàn mí. Ẹ máa lọ ra nǹkan mi fún mi ní táwọn bíbá yìí ni. But before we talk too much, I need juice. Very cold one. Yeah, I'll get that. Then màá fún yín ní oúnjẹ tó bá ti refresh. Let me get it. Come here. Okay, yeah, sure. Sorry. Wo ni heavy karamu ẹ pọ̀ kí ni mo gbé. It's true, kí lẹ dì náà. Ó yá ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀. Mi ò ra kán fún ẹ mo máa tú ẹ máa wọrí. Mo máa tú kọ́ tó dé. Wà á tú ẹrù mi. Máa tú. You are free. Máa tú lọ. Oh my God. Báwo ló ṣe tó? Àbúrò ẹ̀ ti fine gan o. No, Muka. She oh my. Okay, I don't keep quiet. What you hear me? Ọmọ tán TV fún mi. Tán TV fún mi. Mo ti ẹ̀ ní match tí mo fẹ́ wò. Go. Yeah. Gotta go there. Darren. Báwo náà ìtẹ̀? Ṣé wọ́n okay? Ṣé mo sọ pé o jáde lẹ́nu? Ó mọ̀ ọ̀rọ̀ ṣe ìrìn àwọn lẹ́yìn tí wọ́n ló pè ní àná ní láti yọjú sí. Adùnlá máa take care ṣùgbọ́n. Kò sí wàhálà. Oníná ìzè ìwà àti kọ́fì ìṣá. All right now. Okay. Adùn catch you later, bye. Mo wá jáde nílé tán. Ó gbé ẹ̀wù èṣù wọ̀. Ó fipá bá àbúrò tèmi lò. Torí pé ó jẹ̀bi kú. Ẹ̀gbọ́n mi, mo mọ̀ wípé wọ́n jẹ̀bi ikú. Ṣùgbọ́n ẹ ṣe fi dájọ́ sọ́wọ́ Ọlọ́run. Mo ń bọ̀wọ̀ Ọlọ́run kí n yá lógún ọdún. Ọlọ́run tó ń wo èèyàn bá oníṣòro ni. Jẹ́ kí n dájọ́ fún fúnra mi. No, don't do that, please. Okay. Ó pa bàbá mi. Ó pa Rónkẹ́.
Àpàlára ìkọ̀lẹ̀ ló sọ fún mi kó fún inú ẹ̀lẹ̀ ó pa toyótoyó. Ṣojú pé mo bá burú ẹ̀sùn lọ ní ṣojú pé àjọ láṣepọ̀ lọ ní. You're crazy. You're mad. Do you know what it means to rape? Do you know what it means to take a woman's dignity from her? Ṣé o mọ ìtumọ̀ kan bá obìnrin ní àjọṣepọ̀ pẹ̀lú ipá? Ó fi ipá bá àbúrò tèmi lò. You took her pride, her dignity. Èmi á máa wọ àbúrò mi nílé. Àdàbẹ̀ntáyé ẹ ti bàjẹ́. Ṣé tó bá jẹ́ àbúrò tí ẹ ní, inú ẹ máa dùn? I'm going to kill you. Please, Bobby, ẹjọ́, ẹ má pa wá, ẹjọ́. Drop that gun. Else, máa fọ́ ẹ ní ìbọn ní orí. Drop the gun now. Please, stop there and drop the gun now. Drop this now! Mo ń wo náà pé nǹkan kan ń ṣẹlẹ̀ nínú ilé. Ó ti pẹ́ tí ilé yìí ti wà ní títì. Ẹni tó ní ilé yìí kò sílé, ó ti travel out. Suddenly mo bẹ̀rẹ̀ sí rí máa yìí. Ọjọ́ tí mo kọ́kọ́ rí wọn, àwọn méjì ni wọ́n wá. Ìgbà tí wọ́n ń lọ, máa yìí nìkan ló lọ. Ẹ̀kejì tí màá rí wọn ní alẹ́, àwọn àti obìnrin ni wọ́n wá. Ìgbà tí wọ́n tún lọ náà, máa yẹn nìkan ló lọ. Èmi ìsìn nígbà tí mo rí sísítà ẹ̀, mo wá wò pé ṣé kò ń ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà ló máa padà tó ṣẹlẹ̀ báyìí. Wípé kó má jẹ́ pé máa yìí náà nìkan ló máa tún lọ ló jẹ́ kí n sáré pè é wípé kẹ́ ẹ máa bọ̀ káwá wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí. Ẹ wo bí wọ́n ṣe dé ẹ̀yìn bí ẹni dé ẹran. Thank you for the information. You are under arrest. Move. Move now! It could be. Look at you, ruin my life. My name is oh, Mama, oh, Mama, oh, everybody to want it. God. Ah, fi mí lẹ̀, a ní mi ṣe sẹ́, a ní mi ṣe ọ̀rọ̀ ń dẹmọ̀ ra ni kò tó yẹ pàjọ́ gbádùn ara wa ni mo dẹ̀ ń yàtà. Leke, ebi ń pa mí ni. Yeah, I'm hungry. Ẹ ká sọ̀sì. Ẹ kúrọ̀lẹ́. Ìyá yín kọ́? Ó ti jáde. Ìyá yín ṣe kí ni? Ó ti jáde. Ó tún ti rìn lọ. Bí orí tó ṣán pópó ti ṣán lọ àbí? Bó ṣe máa ń rìnrìn àrè ẹ̀ náà nìyẹn, kò sí wàhálà. Wọ́ wọlé lọ kò sáré bá ń bomi wá. Please, go and get me water. Ìwọ́n tiẹ̀ sáré bá ń ra búrẹ́dì wá. Búrẹ́dì tó rọ̀ ní o ní 100 naira. Sórí àwọn búrẹ́dì àdúgbò yín yẹn ó máa ń le jù. Lọ síbi street kẹta àwọn búrẹ́dì tó wà òkè wà ń bẹ̀. Ṣó ti gbọ́?
ó ṣe jàre ọmọlúàbí kò tẹ̀ ṣe lé ní mo bá síbí wá jókòó síbí. Kò ń ṣe bẹ́ẹ̀ mo ní kó jókòó máa bọ̀ ń bí máa bọ̀ ń bí. Sórí màmá yín ó ní agídí o, òun máa ń ká gidi borí bíi fáànù ibo ní gbogbo ìgbà. Kò dẹ̀ ní dákẹ́ yìí máa wà kẹ́ já fúnnú ẹ̀ jẹ. Sórí bàbá kú ni o, èmi tí mo jókòó yìí ni mo kù fún yín ní bàbá, màá dẹ̀ tọ́jú yín, kò sí nǹkan tẹ́ fẹ́ tí mi ní ṣe fún yín, gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ màá máa ṣe fún ẹ níwọ̀n ìgbà tí wọ́n náà bá ti ṣọmọ rẹ̀ ó ti gbọ́. Leave me alone. Wo ṣe bó máa ń like biscuits. Don't touch me. Kò fara balẹ̀ ṣé wọ́n fẹ́ fi agídí jọ màmá ẹ̀ ni ní sùúrù fà. Kí ni mo rí? Kí ló ṣe pẹ̀lú ọmọ mi? Kí ló ṣe pẹ̀lú yóò kọ́ mi? Bàbá kí ló ṣe pẹ̀lú ọmọ mi? Ó rí pé olóburúkú ni wàrákùnrin. Kí ni nǹkan tó rí tí mò ń ṣe? O tún lẹ́nu ọ̀rọ̀ olóburúkú ayé má ṣàǹfààní ni ẹ wọ́n ti ṣépè fún ẹ ọmọ kékeré ló ń fọwọ́ kàn olóburúkú ayé ni ẹ wò jẹ́ kí n sọ fún ẹ̀kọ́ tó ṣe lénìí gbogbo nǹkan tá a sè sílé fi jó gbogbo ayé ló máa bá wa gbọ́. ẹ wọ́n ní gbogbo òṣì. O tún lẹ́nu ọ̀rọ̀ olóṣì ọ̀tọ̀ o tún lẹ́nu ọ̀rọ̀ lọ́mọ kékeré ló ń fọwọ́ kàn olóburúkú ni wàrà. ìgbà wo ni mo á jí gbà kólẹ̀ lọ́wọ́ ẹ̀. ìgbà wo ló dá. tó bẹ̀ sí ní wẹ́tọ́ sí mi lórí. tọ́wọ́ kórè ẹ ti dàrú. orísun wo náà dàrú olóṣì ni olóburúkú ni ẹ èmi orí mi dàrú. ó lé agbá. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kò ní bá mi. Kí ló ṣẹlẹ̀? Gbogbo wàhálà yẹn ló jẹ́ ká lose mọ́mí wa. Àsìgbà yẹn ni mo ti ń nurture àbúrò mi fúnra mi. Mo ń kẹ́ lójú. Mo ń kẹ́ nímú. Ọ̀pọ̀lọpọ̀ ọdẹ tí ni mo fi ń rèé títí tó fi débi tó dé yìí. Mo make sure pé ìra orin. Mo make sure pé kò láàkì kankan. Àbúrò mi wá dàgbà tán. Ó bàlágà tán. Ó tó tójú bọ́. Ọ̀rẹ́ mi. My old friend. Ó wá fi pé òun fẹ́ bá obìnrin lájọṣepọ̀. Kò mọ̀nà ilé aṣẹ́wó. Kò mọ omi tó lè lọ. It has to be my own sister. Mi ò sọ pé àbúrò mi virgin ni o. Mi ò ní ọmọdé ni o. What I'm saying is you need to seek her consent. You, my own friend, raped my own sister. Rape àbúrò tèmi. You know what? I can kill. I can kill anyone who tries to molest my sister. Ṣé fẹ́ gbọ́? Mi ò regret action mi. And I'll do that again and again and again. Well, Mr. Leke, you have done more than enough. Ó ti ṣe jù lóòótọ́ ọ̀rọ̀ ló nífẹ̀ẹ́ àbúrò ẹ̀. But kò yẹ kó take law into your own hands. Ó ti fi ìdájọ́ sọ́wọ́ ara ẹ̀. Ìjọba ló yẹ kó fún láyè kí wọ́n ṣiṣẹ́ wọn.
àmọ́ o fún díẹ̀ yìí fẹ́lẹ̀ tó ṣe yìí ó ti di dandan kó o fojú balẹ̀ ẹjọ́. Mommy, shouldn't have gone that far. What happened to me now? My brother. Stop crying, Adola. I'll be fine. Richard. Richard. Yes. Do you truly love my sister? Yes, I do. Look straight into my eyes. Promise me you will take care of my sister. I'll take care of your sister. Promise you. Yeah, we don't jail. Yes, sure. But màá ní láti dá ọ̀daràn padà sí ibi láti wá. Obìnrin ta ni yóò máa jẹ́ ọkùnrin láyé. Ẹ fọwọ́ wọn wọ̀ wọ́n hù. Àwọn obìnrin lè yábèsè tù. Ẹ má bínú pé a fẹ́ gba àkókò yìí. Ṣé rí brother wa ni? Wọ́n sí right frame of mind. Wọ́n wá okay at all. No one in his right senses will put laws into his own hands. Ẹ jọ̀ọ́, ikọ́ tí mo fi ń pé ó ń ṣe wọ́n ní post-traumatic stress disorder. Ikọ́ tó ń ṣe wọ́n nìyẹn. So, kíní yìí, àwọn tó máa ń ṣe àwọn tí ẹrù nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn bá wọn, tó ń experience nǹkan tó ti ṣẹlẹ̀ in the past tó ń padà wá sí wọn lọ́kàn. So at this point, wọ́n sick. Wọ́n sick kind of. Mr. Sir? Ẹ bá save comment yín gbogbo explanation tẹ́ bá fẹ́ ṣe. Tẹ́ bá dé court, ẹ lè ṣàlàyé dáadáa. The reason is this. Ẹni pé èèyàn wà trauma, ó pààyàn kíní, ó pààyàn kejì, ó pààyàn kẹta. Ẹ̀yin náà wò fúnra ara yín. Lára àwọn tó ń pa yìí ká ní pé ní family yín ló wà kí lẹ máa ṣe. Well, agbára tèmi ní òun ni mo ti ṣe yẹn o. Pé ká ṣe kíni ká pé yín déwájú adájọ́. Tẹ́ bá wá déwájú adájọ́, well, ó ṣeé ṣe kán ṣíjú àánú wò. But lórí tébù yìí bí tí mo lágbára dé òun ni mo ti ṣe yẹn. Ẹ má bínú. Nǹkan tẹ̀ ń sọ oyè wa, àmọ́ wọ́n ní ìdí ìtọ́jú. Wọ́n ní kẹ́gbọ́n lọ hospital. Wọ́n wà okay. PTPO, ẹni tẹ̀ ń sọ yìí, wọ́n sick. Trauma bá wọn fà. Mr. Madam, a ti sọ̀rọ̀ trauma yìí nù láìmọye ìgbà. Àmọ́ èèyàn tó ní trauma ládùúgbò tó pé ọ̀rẹ́ aráàlú ni wọ́n. Tàbí àwọn ọmọ kéèkì tó wọn bá wọn ṣeré. But ẹ̀yin sọ pé èèyàn ní trauma ó pa èèyàn kìíní. Ẹ gbọ́ nǹkan tí mò ń sọ ni. Ó pa èèyàn kejì, ó pa èèyàn kẹta. Ẹ wá jókòó sí bíbá yìí, ẹ ń sunkún. A ní kọ́tẹ́ wàrà mi ká as DPO of the honourable office tí mo wà yìí ni mo ti ṣe. Tẹ́ bá déwájú adájọ́, gbogbo explanation yẹn keep ẹ. You understand?
ẹ gba lọ́ọ̀yà tó dájú ó ṣeé ṣe kádájọ́ ṣíjú àánú wò but ní ọwọ́ tèmi mi ní agbára jù báyẹn lọ ẹ má bínú kò sí nǹkan tí mo lè ṣe there is nothing I can do kò sí nǹkan tí mo lè ṣe madam eléyìí ń ṣọ̀rẹ́ kún nǹkan tẹ́ lè ṣe ni mo ti ṣàlàyé fún yín Ọlọ́run á gbà fún wa. Gbàgbọ́n lẹ fẹ́ rí mi lọ́yẹ́ kí n wà lọ́fíìsì ẹ̀ kébì kan kí n ti máa lọ́lé. Ọ́fíìsì àwọn olówó abẹ́ káàbọ̀ sí Sure Radio eléyìí tí àwọn èèyàn ń gbọ́ wá káàkiri àgbáńlá ayé èmi atọ́kùn ètò kàyéfì bó tún ti kúnlẹ̀ sórí ètò fún tèmi. ìyá béèrè lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀. Mr. Lino. ọkọ kẹ. mo ń sọ àyè ó padà gbèmí nìkan náà nínú ilé náà tẹ́lẹ̀ náà ni. báńkà sọ. òní mo fẹ́lẹ̀ yìí ó dọ̀là ọ̀la mo fẹ́lẹ̀ yìí ó dọ̀túnla ìgbà wo gan-an ló fẹ́ take responsibilities as a man. I'm allergic to poverty mi ò lè padà mọ́ ìyàmọ́ o. bí a ké bá wa ṣe mí ṣe rí package tá a fẹ́ lò kọ̀ọ̀kan tí wà nílẹ̀ ready-made ni wà nílẹ̀ ọ̀hún. àmọ̀ràn yìí mẹ́tẹ̀ẹ̀ta sì wá papọ̀ ọdún rìn kìnìún. ẹ̀kọ́ tó fẹ́ máa gbọ́ nìyẹn bàbá. ẹ ti ya wèrè. double wàhálà for anybody. I'm the owner of my quarrel. ṣé wọ́n bọ́ iná máa sùn. kí ló payà àjọbí bí mi ti ń jó bọ̀ ní ṣe ọ̀pọ̀ gan ó tutù ọ̀pọ̀ gan. mo fi Jésù Kristi mo fi bẹ̀yìn. padà kéwé ó sùn ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ sá sódì ó lè ṣe rè olókọ́kọ́ parí aṣọ séjì kan. mo fi gbogbo ẹ̀bẹ̀ yìí tí pọ̀pọ̀ yóò bá yà wèrè ẹ̀ mọ̀ ṣe o. aládé o ìgbọràn sàn jẹ́ bọ́ọ̀lọ́ o ìfẹ́rí sílẹ̀ sàn ju ọ̀rá àgbò ẹ fọwọ́wọ́wọ́ wọ́n àwọn obìnrin ẹ fọwọ́wọ́wọ́ wọ́n àwọn obìnrin. ìyá wa ni wọ́n jẹ́ ìyá wa ni wọ́n obìnrin ẹ fọwọ́wọ́wọ́ bá sóbìnrin ta ni yóò máa jẹ́ ọkùnrin láyé.